Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ò wọ́n ní ṣe ni Olori Tobi fi ariwo ta ò fún àwọn fámílì Kabiyesi wípé kí wọ́n bá òun bẹ Kabiyesi kọ́ bá òun bẹ Queen Naomi o wípé Kabiyesi ti ní kò ń lọ sign divorce paper o wípé Kabiyesi ti ní òun ò lè wá sínú palace o wípé ibi tó ń wà yẹn ni kò ń dúró sí. Wọ́n ní ó bẹ̀rẹ̀ sí pariwo fún àwọn fámílì Kabiyesi pé kán bóun bẹ̀bẹ̀. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Ẹ̀yin náà mọ̀ wípé a sọ gist kan lánàá wípé ṣe ni Olori Tobi pé Queen Naomi wípé ó send text sí Queen Naomi pé kí Queen Naomi kí wọ́n lọ marry. Tó bá fẹ́ marry pé ẹjọ́ tí Queen Naomi ń rò lórí marriage ti pọ̀ jù. Ipe tí wọ́n bá fẹ́ marry kan go ahead kan lọ marry pé even gan Tádéníkáwò gan òun máa gbà láti máa tọ́jú Tádéníkáwò. Wípé Queen Naomi pé wọn ò fẹ́ padà sínú palace. Ipe wọ́n fẹ́ kan welcome wọn ní kan tó padà. Ipe tí wọ́n bá fẹ́ padà kan padà sínú palace tí wọ́n bá dẹ̀ padà sínú palace kan wá bí lọ wó sí. Ipe kí ni gbogbo ẹjọ́ àti wàhálà tí wọ́n ń fà lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ marry àbí wọn ò marry. Ipe kan go ahead kan marry tán bá fẹ́ marry. Wọ́n ní kò sí nǹkan tí Olori Tobi ò sọ tán. So bí a ṣe gbọ́ allegedly ni o. Wọ́n ní Queen Naomi wá mú voice note yẹn. Ìgbà tí Kabiyesi ní kan wá gbé wọn ní palace. Wọ́n ní Queen Naomi wá débẹ̀. Wọ́n ní bí Queen Naomi ṣe débẹ̀ ó ti pe Queen Naomi. Ó ti bó ti ń lọ síbẹ̀. Wọ́n ló ti pe Queen Naomi ó ti ń bẹ Queen Naomi pé Queen Naomi jọ̀ọ́ o kí wọ́n má fi voice note yẹn hàn Kabiyesi o wípé òun ò kì í ṣe pé bóyá òun mọ̀ o wípé àwọn èèyàn ló push òun o. Wọ́n ló ṣàbẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Ìgbà tí Kabiyesi wọ́n ní Queen Naomi rẹ̀ ti máa ń dákẹ́ tẹ́lẹ̀. Wọ́n ní gbogbo bó ṣe máa ń send message burúkú sí Queen Naomi. Wọ́n ní Queen Naomi ò kì í fi hàn Kabiyesi. Wọ́n ní this time around Queen Naomi fi hàn Kabiyesi. Wọ́n ní bí Kabiyesi ṣe fi ohùn ránṣẹ́ sí Tobi nìyẹn. Ipe kó lọ sign divorce paper o. Ipe kó lọ tètè kó lọ sign divorce paper. Wípé padà sí inú palace yẹn pé àwọn ò fi ìyàwó àwọn bá èèyàn kankan ṣeré. Wípé àwọn ti realize irú èèyàn tí Queen Naomi jẹ́. Wípé ìyàwó rere ni Queen Naomi. Wípé àwọn ṣe mistake ni. Wípé kò yẹ kí àwọn fẹ́ ìkankan nínú àwọn olórí táwọn fẹ́ yìí. Wípé so wípé kí ló fà á tó yẹ pé Olori Tobi máa rude sí Queen Naomi. Wípé àwọn ń fún ní time láti tètè lọ sign divorce paper yẹn. Wípé àwọn ò dẹ̀ ní jẹ́ kó padà wọ inú palace yẹn pé ibi tó wà yẹn ló máa wà. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ni Kabiyesi ní kí Olori Tobi lọ sign divorce paper o. Wípé ó ti pẹ́ tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣe. Wípé ṣùgbọ́n this time around wọn ò ní ever try ẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Wípé kí ló fà á tó yẹ pé wọ́n á máa rín Queen Naomi fín.
Ipe ṣé àwọn sọ fún ẹ pé àwọn ò fẹ́ Queen Naomi mọ́ ni? Àbí àwọn sọ fún ẹ pé ìyàwó àwọn kọ́ ni Queen Naomi? Ipe nítorí àwọn ò ń sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe sáwọn ń dákẹ́. Ipe àwọn ti prepare the divorce paper o. Ipe so kí ó dẹ̀ lọ sign divorce paper yẹn. Ipe àwọn dẹ̀ máa make sure pé kò padà wá sí inú palace yẹn. Ipe ìta tó wà yẹn ibẹ̀ ló máa gbé. Nǹkan tí a gbọ́ nìyẹn. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Yín náà mọ ìgbà tí Tobi ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ lórí ọ̀rọ̀ diplomatic passport. Wọ́n ní nǹkan tó ń bí Tobi nínú òun ni ọ̀rọ̀ diplomatic passport nítorí Kabiyesi ò gba diplomatic passport fún un. Wọ́n ní nǹkan tó tún ń bí Tobi nínú òun ni ọ̀rọ̀ ilé èyí tí Kabiyesi wéèlì fún àti oil and gas tí Kabiyesi fi Queen Naomi ṣe director. Wọ́n ní àwọn nǹkan tó ń bí Tobi nínú ni wọ́n ní àtìgbà yẹn tí Kabiyesi ti ṣàn ẹ̀ pé kó má dá sí property àwọn. Wọ́n ní àtìgbà yẹn ló ti ń attack Queen Naomi kó tó wá di pé ọ̀rọ̀ Pastor Adémìjú ṣẹlẹ̀ kó tó wá máa sọ wípé kí Queen Naomi lọ marry tó bá fẹ́ marry kan stop gbogbo ariwo àti ẹjọ́ tí wọ́n rò. Tobi ọ̀rọ̀ tó sọ yẹn ó jẹnu ẹ lọ kò bá má jẹ́wọ́ ìgbà tó wà nínú oyún Queen Naomi ló máa lọ ń bá tó ń gbàdúrà fún ẹ tí woman yóò bá fẹ́ dáadáa fún ẹ kò tí ẹ ní súnmọ́ ẹ rárá. A ní pé nítorí pé ẹ wá gba ọkọ òun ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú yín but still yet woman yìí ń ṣílẹ̀kùn ẹ̀ fún ẹ òun wọnú ilé òun gbàdúrà òun ṣe gbogbo ẹ̀ kò yẹ kó jẹ́wọ́ ló máa ṣe irú nǹkan tó ṣe yìí. Kí ló dé pẹ̀lú bí Queen Naomi ṣe ń sáré kiri lórí ọ̀rọ̀ in fact gan wọ́n ní ìgbà yẹn pé ọ̀rọ̀ ẹ̀ ó ń ká Kábíyèsí lára pé Queen Naomi ló ń fi ọkàn Kábíyèsí balẹ̀ pé kí wọ́n ní sùúrù wípé everything máa wà okay wípé ó máa bí láyọ̀ ó máa sọ̀ láyọ̀ gbogbo wa yìí la celebrate ẹ nígbà tó bímọ. Ṣé ó wá dá ní ìsìn àwọn ọmọ ẹ̀ ò tiẹ̀ tí pé 3 months ó ti bẹ̀rẹ̀ ìjọ̀gbọ́n ó ti bẹ̀rẹ̀ wàhálà ó ti bẹ̀rẹ̀ bìlísì kí ló dé? Ó ṣe jókòó síbi tọkọ ẹ fi ẹ́ sí kó o máa fáwọn ọmọ ẹ lọ́yàn kó o fi Queen Naomi sílẹ̀ àti Kábíyèsí. Ilé ṣáà ló bá Queen Naomi ìyàwó Kábíyèsí ṣáà ní Queen Naomi kó tó wá sínú palace yẹn. Á bẹ́tà kó o mọ̀ wọn ara ẹ̀ ò Tobi á bẹ́tà o because èmi yìí mi ì fẹ́ sọ̀rọ̀ nítorí pé àwọn ọmọ ẹ ṣì kéré so a ṣe ń wọ̀n ẹni á bẹ́tà kó o fi Queen Naomi sílẹ̀ kó dẹ̀ mọ̀ wọn ara ẹ̀. Ẹ̀yin ará ilé gist tá a gbọ́ ni o ta ni ká mú wá fún yín. Wọ́n ní pé Kábíyèsí ní kí Tobi lọ sign divorce paper o wípé kò ní padà wá sínú palace àwọn o wípé for láti disrespect ìyàwó àwọn ó ti tẹ ojú àwọn mọ́lẹ̀ nìyí kó tá a gbọ́ ta ni ká mú wá fún yín ni. Gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi Ọlọ́run Elédùmarè á máa bá mi ràn yín lọ́wọ́ òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.